kí àwọn ọmọ Yorùbá káríra wa ní ìṣọ̀kan. So yóò jẹ́ bí nǹkan tí mo fẹ́ sọ ẹ ṣe àdúpẹ́. So ó ní súrà kan náà bóyá ẹ rà pé ti treat ẹ̀rí náà bọ̀ màá fẹ́ kí wọ́n ṣe kẹ́ṣì tún sọ kẹ́ṣì sọ̀rọ̀ padà ní orí ẹ̀. Òun ni súràtù bóyá kùrìsíyù ni kùrìsíyù náà ni sọ pé Allahu la ilaha illa huwa hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawmun lahu ma fis samawati wa ma fil ardi wọ́n sáyẹ̀ sí ṣe fáwọn ìdáwó lábí sí ní yàlámù wọ́n bá ẹ̀nà àìdí yìí wà mọ́ àlefáhùn wà láì túnà bí ṣe bí ílímì ìlàbí mọ́ṣà wá sí kùrìsíyù samawati wal ardi sura yẹn ìwé kan tún ṣe tú padà again nítorí àwọn ẹlòmíì ò mọ̀ wípé Ọlọ́run fi ẹ̀yẹn fi kíra ẹ̀ ní wọ́n dẹ̀ máa gbàdúrà wọ́n dẹ̀ sọ pé wọ́n gbàdúrà. Ọlọ́run kọ́ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ sá. Allah ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Allah òun náà ni mo sọ Allah ló fi ń kira ẹ̀ níbẹ̀ yẹn. So tí wọn ò dẹ̀ mọ̀ pé ó fi ń kira ẹ̀ ni wọ́n wò pé wọ́n fi ń gbàdúrà fáwọn ni. So bí ó jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ nítorí ọmọ ọba lèmi. So òyìn gbọ́dọ̀ máa ṣèṣe bí ọmọ ẹrú àbí ọmọ àgùntàn tó sọ pé tí wọn bá ti wá sí ìpàṣẹ ọ̀dọ̀ òun wọn ẹni ọkọ ò ní rí Ọlọ́run òun which is nípasẹ̀ tàwọn Christian ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣé gan brother. God bless you. Àmì ò àṣẹ Èdùmàrè. Ọmọ ọba mo ṣe bí ọmọ ọba ni ọmọ ẹrú ló máa ń ṣe bí ọmọ ẹrú. Bẹ́ẹ̀ ni ọmọ ọba lówó ọmọ ọba láì jẹ́ pé olówó rẹ̀ túlẹ̀. nítorí ìṣẹ̀ṣẹ̀ làwa ń ṣe fún ọmọ ọba gidi nínú. Ẹ ṣé gan Ayatollah kùlìsí yìí náà sọ yẹn náà. kùrìsí wa kà lánàá. Òun náà ni. Ẹ má bínú kẹ tó ka kùrìsí olówó Èkó èmi máa tiẹ̀ máa bọ́ lẹ́yìn sí ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ká sọ̀rọ̀ 1 minute ṣe lè gbà mí láyé ẹjọ́. Why not? Bẹ́ẹ̀ so nǹkan tí mo kàn fẹ́ sọ fún àwọn èèyàn wa ni wípé kẹ́rì nǹkan tó wá sọ fún nílẹ̀ wa ni pé àwọn mẹ́sìn wà kò dẹ̀ sáǹfààní kankan tẹ́sìn yẹn ní ó ti tó bí oṣù mélòó díẹ̀ tó ti ń béèrè the same question lọ́wọ́ àwọn àfà kí láǹfààní tí ó mú wá fún wọn so wọn ò rí nǹkan kan sọ so nǹkan tẹ́mi kàn fẹ́ wá sọ lóní ṣókí òun ni wípé wọ́n sọ ń pa ẹ̀sìn yẹn nǹkan tó yẹ kó gbé yín dọ̀run ni ṣé àjọ náà kí má bàa jóná nǹkan ẹ̀yọ̀kan tó fi fún yín lẹ́sìn wọ́n wá sọ pé tẹ bá lọ sí ọ̀run yẹn o wípé obìnrin òbò lẹ́ẹ̀lọ́dọ́ ẹ̀yin ìyàwó ẹ dáríjì mi o mo fi ń ṣe ìyànnà ni o ṣe yín so ikú òbò lẹ́ẹ̀lọ́dọ́ ẹ lọ bóbìnrin sùn ni wọ́n wá sọ pé nǹkan tẹ́ ẹ fi ní mo tí láyè yìí ni wípé torí pé tẹ ẹ bá dọ̀run tẹ bá ṣe ń bóbìnrin sùn ẹ kàn máa mẹ́nẹ́ sí kò sí bóyá kó yàn kìnnì àbí ọtí ẹni ọtí tẹ bá fẹ́ mu tẹ bá ti ń bóbìnrin sùn ẹ kàn máa bu wíṣkì sára ni Jack Daniel ìyẹn alágangan ló máa brew wíṣkì yẹn fúnra rẹ̀ so Jack Daniel lẹ́n ibi tí àwọn ọtí tí ó máa gbé fún yín lọ́rùn tẹ máa mu the only reason tẹ́sán kẹ́ máa mu ọtí láyé is not because of pé kò dáa it is because wọn fẹ́ kẹ́ gbádùn ọtí láyé tẹ bá di dọ́rùn lọ́ máa mọ̀ so báwo lọ́ ṣe mọ̀ pé wọ́n mu ọtí lọ́rùn first question báwo lọ́ ṣe mọ̀ pé obìnrin wípé wọ́n máa ń dóbò lọ́rùn àwọn tó wà lọ́rùn máa ń dóbò second question so ẹni pé kíní yẹn ò make sense nǹkan tẹ máa fi gbé lu yín iná tẹ á fẹ́ lọ jó yẹn ṣé yẹ yín kò òun náà make sense because tí Allah bá ní agbára tó dẹ̀ rí pé ó ní agbára òun ló dá ṣètọ́n ó jẹ́ kó ti pa ṣètọ́n kò yẹ kó gbéjà yẹn fún àwa tó jẹ́ wípé ànágbára èèyàn lásán ni wá láti máa bá ṣètọ́n jà kò make sense ó dá ṣètọ́n bó ṣe nágbára tó yẹn àwọn tó wá dá tí wọ́n wà nágbára ó wá sọ pé kó máa bá ṣètọ́n jà nígbà tó ní pé ṣètọ́n fẹ́ ó kọ̀rọ̀ sí ẹ lẹ́nu so ẹni pé ọ̀rọ̀ yẹn ò make sense that means gbogbo nǹkan tó gbé wá kò make sense now ẹ wá béèrè pé ká ní pé religion ni kìíní lóòótọ́ kí ló dé tó fi ń change orúkọ wa sí tàràbù ṣé religion is name aspect of religion or culture or tradition name orúkọ tí yàn jẹ́ is part of your tradition àmì ìdánimọ̀ pé ẹ̀yà báyìí ló ti wá tẹ bá rí sí yàn fat ẹ lè béèrè lẹ́ẹ̀mejì pé bó ló ti wá ẹ bá rí McDonald ẹ lè béèrè pé bó ló ti wá ẹ má ti mọ̀ pé western country ni tẹ bá dẹ̀ rí àwọn amtab
ẹ ti mọ̀ pé India ni. Tẹ bá rí Ṣàngó dé yìí àbí Ṣàngó fún mi àbọ̀ṣù gbé mi lékè, ẹ ti mọ̀ pé Yorùbá ni. Why ká ní pé ẹ̀sìn lóòótọ́, ẹ mọ̀ pé nǹkan kan dé ṣẹlẹ̀ nínú Muhammad ìgbà tó ń gba ẹ̀sìn kò torí ẹ̀ change orúkọ ẹ̀ kó no, because orúkọ Muhammad orúkọ ẹlẹ́bọ ni o, kò ṣe Islamic name. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ Muhammad fún ara ẹ̀ orúkọ ẹlẹ́bọ ni. Nǹkan tí mo dẹ̀ fi sọ pé àwọn bàbá ẹ̀ ìyá ẹ̀ wọn mọ̀ nǹkan tó ń jẹ́ Islam tó ń fi fún lórúkọ yẹn, òrìṣà ló ń bọ. Mi mọ̀ bóyá àwọn olówó Èkó lè sọ nǹkan tí mo sọ, wọn mọ̀ nǹkan tó ń jẹ́ anything nínú Islam tó fi fún Muhammad lórúkọ. So ẹlẹ́bọ orúkọ ẹbọ tó ń pẹ̀jẹ̀ sí lórí báyìí tó yẹ yín òun ni wọ́n fi fún Muhammad, orúkọ ẹlẹ́bọ ló ń jẹ́. Kí ló dé ìgbà tí Muhammad wá gba Islam tí ń jẹ́ ọ̀dẹ Jubril tó reveal Islam fún, kí ló dé Jubril òun létí pé okay ó ti gba Islam o change orúkọ ẹ, tó fi jẹ́ ń pẹ́ yín ti Yorùbá tẹ bá ń ṣe Islam ẹ gbọ́dọ̀ jẹ́ orúkọ Karabu. Ká ní pé lóòótọ́ tòbí sínsìn ẹ̀ ń pé lóòótọ́ ni pé ká change orúkọ wa tá bá gba Islam, Jubril jẹ́ kó sọ fún Muhammad tó ń kó ti gbà sí tó ti dàtún bí o bí Yahweh bóyá ṣe fún Abraham. Ẹ̀wọ̀n ká Abraham wọ́n sọ pé ó fi èjì sí àwọn olórí kúkú náà àwọn ẹnu àgùntàn. Wọ́n sọ pé Yahweh ń pé wá di Abraham ó wá di Abraham wọ́n á fi èjì sí. Nǹkan táwọn yẹn sọ nìyẹn ìyẹn ò kàn mí. But ẹjọ́ bá mute mic wá fọ. So tí ó bá jẹ́ pé lóòótọ́ ni o, ó jẹ́ kí Yahweh àbí Jubril kó sọ fún Allah sọ pé kó change orúkọ òun náà torí kọ́ orúkọ ẹlẹ́bọ. But nínú Quran kò síbì kan tó sọ pé tó bá gba Islam kó change orúkọ ẹ̀ because Jubril ò mú wá. So but àwọn máa gbé wá sílẹ̀ wa wọ́n á sọ pé ká máa change orúkọ wa. So it is not about kó lọ làlùjọ náà àbí kó lọ sí fire. It is about changing your identity to be slave to them. ṣe tẹ́bá àwọn ọmọ Fúlàní gan wọn fi bẹ́ẹ̀ ń jẹ́ Abdul mọ́. Tẹ́bá àwọn ọmọ Fúlàní ẹ wo àwọn ọmọ Fúlàní dáadáa majority of them wọn kì í lo Abdul mọ́, àrí ló máa ń lò. Ẹ lọ wọ àwọn bí mo ṣe máa ń sọ̀rọ̀ tẹ́tẹ̀lẹ̀ ọmọ Fúlàní máa ń lò majority wọn kò lo Abdul mọ́, àwọn ọmọ Yorùbá ló lo Abdul. So it is not àwọn fẹ́ cultural warfare lọ́n fi religion ṣe. Wọ́n change identity. Wọ́n máa sọ pé kẹjọ ẹni ló máa sọ pé o gbọ́dọ̀ kí ìyá ẹ mọ́, o gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún ìyá ẹ, o gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún bàbá ẹ mọ́. Ipe tí bàbá ẹ bá ti ṣe Islam o yìí sọ pé kó má fún lówó but má bá ṣe mọ́ pátì. Ṣé ẹ máa rí pé nǹkan tó ń sọ kò ń ṣe wípé wọ́n fẹ́ gbé yín dé àlùjọ náà, wọ́n fẹ́ fi ẹ̀sìn yẹn gba ilẹ̀ yín, wọ́n máa fi ẹ̀sìn yẹn change culture yín. Wọ́n á sọ fún yín pé ẹlẹ́dẹ̀ ò dá, ọtí ò dá. Ní ìsìn ọ̀dọ̀ wá sìn tá a bá fẹ́ ṣe nǹkan ọtí la máa fi ń ṣe jù, àtẹlẹ́dẹ̀ la máa fi ń ṣe jù. Tẹ bá dé China kìlọ̀ sọ fún pé ẹlẹ́dẹ̀ ò dá, wọ́n máa jòkó pa yín ni. So nǹkan tí wọ́n fi ń ṣe pé wọ́n important sí wa ṣó yẹ yín o àkọ́kí dédé pa àgbò nílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá Ṣàngó nìkan ló máa ń gbàgbò. Ṣàngó ló máa ń gbàgbò ju àìmí kò ń ṣe òun nìkan but àkí dédé pa àgbò nílẹ̀ Yorùbá anyhow. Ṣó yẹ yín but àwọn ń pa àgbò wọ́n change culture wa. Wọ́n sọ pé bá ṣe ń bẹ́ẹ̀rì wa nílẹ̀ Yorùbá kò dá mọ́, ká máa bẹ́ẹ̀rì ká máa kọjú sí Kábà ìsọ̀wọ́n lórúkọ wọ́n sì ní ká change. So ẹ máa rí i pé that religion actually focus on your traditional institution to change your identity from Yoruba to Arab. Ó máa fún yín confusion. So tó máa ti change identity yín, ibo ni àwọn gbogbo ló náà ṣe lórí identity yẹn? Àwọn Saudi ni. And ẹni tó bá ti control mind èèyàn nǹkan tèmi gan fún ara mi any form of religion mo wà against it because mo fẹ́ ní mind of ara mi. Ṣé yín mo prefer kéèyàn advice mi jọ kó máa sọ fún mi pé God said advice mi ju pé kó máa sọ fún mi God said nǹkan kan said kíní kan said ẹnìkan kan said I make my decision and mo blame ara mi pé tí n bá if decision go wrong. Ṣé yín ẹni tó bá ti ń lo God said to control your mind you are a slave because ìwọ tí God ń sọ yẹn àti ìwọ God kàn jọ create yín why tí God yẹn ṣe máa segregate why tí God fi ó ṣe ń practice segregation. Àwa sọ pé òun choose ẹnìkan láti bá sọ̀rọ̀ tó yẹ pé wọn ló jọ dáwà bá kankan náà ẹni yóò yù ní kò fò jábọ́ lójú ọ̀run the same ìbí ni. So wọ́n lo God concept God fi ó ṣe ń practice segregation. Àwa sọ pé òun choose ẹnìkan láti bá sọ̀rọ̀ tó yẹ pé wọn ló jọ dáwà bá kankan náà
ẹni yẹn ò unique kò fò jábọ́ lójú ọ̀run the same ìbí ni so wọ́n lo God concept fi kó wa lẹ́rú ni there's nothing they are doing tomati fi God concept God said be Arab God said má gbọ́n sí ẹlẹ́nu God said Muhammad is the first àwọn ancestor wúlò kíní kan làwọn ancestor ẹ pa àwọn ancestor ẹ gbélé fún nǹkan tó máa fi gba gbogbo wọn ò lè bá yín jà because in reality the whole Middle East wọn kò 500 million wọn ò part of half of Africa the whole Middle East yẹn wọn kò 500 million Google ẹ wọn pọ̀ jù wọn lè ju 400 million lọ so they will use God concept to take your land from you it is not about religion any religion tó bá ti wá sílẹ̀ yín tó sọ pé your ancestors are evil your father is evil your mother is evil tó sọ pé you have to change your name to worship God so yeah you have to change your tradition identity ẹ bèrè lọ́wọ́ ẹ pé kí ló fún tradition yẹn ṣé evil ló fún tradition àbí God ṣe so one it is not about heaven and hellfire it is about land grabbing wọ́n fẹ́ grab la wọ́n máa sọ yín dẹ wọ́n ti historically ẹ sọ ìlú kan tó yẹn pé Islam tó wọ ọbẹ̀ tìlú yẹn ṣoríire Islam kò bẹ̀rẹ̀ ìlú yẹn o wọ́n kàn gbé ìlú yẹn wọ̀ wọ́n gbé Islam the funniest thing ni pé ibi tí Islam ti originate wọ́n tó fẹ́ pa wọ́n run Yemen ní Islam ti originate wọ́n fẹ́ pa gbogbo Yemen run because àwọn Yemen ló ní òótọ́ wípé Islam ń ṣe fún gbogbo ayé ṣe bọ̀ àwọn Saudi lò sí tù láti fi kó ọrọ̀ ajé wá sílùú wọn so wọ́n ń pa àwọn Yemen ṣe so ẹ má ẹ fi ṣẹ́rí Islam kò sí pé tó wà against religion Muhammad ó jẹ́ ní gidi o ó jẹ́ ní burúkú kò kàn yín because bí nǹkan tí Islam Muhammad ṣe kò ṣe fún yín ìwọ̀n ẹ̀ ló ṣe fún ṣe ẹ fi Islam lẹ̀ ẹ jẹ́ ká focus lórí nation ẹ fi religion pa any form of religion ẹ ká focus lórí science and bá ṣe máa ní good relationship between ourselves táwọn ọmọ ẹ fi religion Christian o Islam o they are all the same wọ́n fi ń kóyàn lẹ́rú ni àwọn mùsùlùmí ó kọ́kọ́ bẹ̀rù ẹrú ní gbogbo àgbáyé àwọn olóko àwọn England àwọn gbogbo Portugal wọ́n ṣe máa kó wa lẹ́rú ṣé àwọn mùsùlùmí ló sì ṣe ìtẹ̀ ẹrú dìsìn wọ́n sì ń tẹ̀wó ní Libya wọ́n ń tẹ̀wó ní majority Arab country ṣé dìsìn bí mo ṣe máa ń sọ̀rọ̀ ẹ Google ẹ BBC kárí ẹ wọ́n ní app tó fi ń ta ẹrú the funniest ni pé Yorùbá Muslim ló ń tà ẹrú jù Ṣàngálà ni wọn ò travel lọ sí Saudi kó lọ ṣe kan rírí mi ìgbọ́n pé mo travel mo rí visa wọ́n fún mi kí n lọ ṣe doctor mo rí nursing visa kí n lọ ṣe bí àwọn UK yẹn NHS Ṣàngálà ni wọn ò ṣe Ṣàngálà lọ á tún máa bá wọn sùn so wọn ò mẹ́sìn wà fún yín for your liberation wọn doomsday ó ń bọ̀ ẹ fa ẹ̀yẹn máa rí because wọ́n ti lò fáfúsá ẹ wò lọ́rin wọ́n ti lò fún lọ́rin so ẹ fi Islam is not for you tí tá bá dẹ̀ ń gbé ìwé lórí ìkànnì yìí tó bá ń ka ìwé wọ́n print Quran torí pé káwọn lè kà ní wọ́n print hadith torí pé káwọn lè kà ní wọ́n ń tà torí pé wọ́n ń rí owó lórí ẹ̀ so ẹni tó bá ń gbé ìwé yẹn tó bá wá ń kà kò ṣe nǹkan burúkú ó ń kà for knowledge sake ni ká ní pé wọn ò fẹ́ jẹ́ káwọn èèyàn ka ìwé kò jẹ́ kán print ẹ̀ kán gbé sórí Amazon kan máa rà náà so yìí mo lè ra Quran lórí Amazon lọ́la tó bá wù mí so tí n bá wá ń ka Quran tẹ bá wá sọ pé wọ́n ń bú Muhammad orí yín ni ò pé ẹ lack knowledge ó jẹ́ kí kò jẹ́ kán ká nípẹ̀ fẹ́ kán ka ìwé yẹn ẹ má kọ́ ẹ mú gbogbo ìtẹ́ ti kọ́ ẹ kókó lórí online tẹ́ nípẹ̀ fẹ́ kán mú hadith àbí tẹ̀sí ẹ má kọ ìwé yẹn because ẹni tó ń kàwé kọ̀ọ̀kan kó ló yẹ kẹ́ máa parọ́ ẹni tó ń kọ ìwé yẹn tó wọ́n pé Al-Buhari o Al-Buhari ni kẹ́ máa gbé ṣépè bóyá pákílódétà Buhari ṣe máa kọ́ pé Muhammad ó bẹ̀rùn sùn tí n bá sọ pé Buhari ṣe yàkà Buhari o ó kọ ebi yòókù kúkú ń gbọ̀n kankan nípa Islam kankan mi ó kọ pé Muhammad bá kẹ́kẹ́kẹ́ tó ó jalè olówó èkó ó sọ̀rọ̀ sí Muhammad olówó èkó ló sọ̀rọ̀ sí Muhammad ẹ focus. Ògún ó yẹ kẹ́ mọ̀ pé ẹ̀wọ̀n ara wọn ò lè gbá bẹ ṣe ń lọ báyẹn. Àkọ́kọ́ ṣókàn mi ni ẹ focus kí ká máa parọ́ ara wọn ò gbá mọ́.
ṣé ká máa parọ́ nǹkan tèmi sọ ní olówó èkó tó bá ti ń ka ok Quran tó gbé yìí. ẹ̀yin náà máa gbé ọkọ̀ tó jẹ́ àkàrà ògùn àbí kí ni ó pa ọmọ Islam ẹ bá sọ̀rọ̀ ẹ jọ. gbé kó ẹ gbé ní sàn ṣé mi kò kàn mí èmi ò ń gé ọmọ Fúlàní àwọn tó bá wà ní Fúlàní olówó èkó lọ ní sùúrù yẹn èmi ò ní sùúrù gbogbo yẹn o. àkàrà ògùn ẹ má bínú bàbá ẹ jẹ́ ká dá àwọn kọ́sítọ́mù wa lọ. so ẹ jẹ́ kí n mú tù báyìí so ẹ má attack ẹni tó ń ka ìwé ló ń kà ẹ attack ẹni tó kọ ìwé tó kọ sínú ìwé ẹ ṣeun. kọ́sọ́mà wo ló kọ́kọ́ dé náà kọ́sọ́mà wa mú kí gbogbo lé wúnò ló kọ́kọ́ dé àbí wúnò yìí ò dẹ̀ mọ kùránì kankan ẹ kálẹ̀ wúnò yìí ò mọ kùránì. ẹ pàtàkì. ṣé wúnò ẹ má bìrì ṣé mùsùlùmí ní lóòótọ́ mo ka tiẹ̀ ìfẹ́ ká wéṣọ àkókò lórí yín tó bá pé mùsùlùmí ní nǹkan méjì lẹ́ni ẹ má bínú nǹkan méjì lẹ́mi tó lè bá yín sọ̀rọ̀ mi kí n mọ̀ ẹ mùsùlùmí ní ẹ máa ka àlìfà tí tí ẹ máa gbọ́ ó ní ìdìbò ti sọ bẹ́ẹ̀ ti wá bí ẹ ní sùúrù ẹ ti wá bí lọ́jọ́ kan tí a ní kẹ́ sọ̀rọ̀ ẹ sọ tí ẹ ní sùúrù ẹ má bínú ẹ ní sùúrù náà a ní kẹ́ sọ nípa tí ẹ sọ ẹ ń sọ tí yẹn kan tó bọ́lẹ̀ so lẹ́ni ń sìn tẹ wá káfíńmọ ẹ mùsùlùmí ní ẹ kálífàtíà ẹ kálífàtíà káfíńmọ ẹ mùsùlùmí ní. ẹ ní sùúrù ẹ má ṣé bàbá yín ni Muhammed ni ṣé bàbá tọ̀dọ̀ ẹ ni Muhammed ni. akaragun ẹjọ ẹ fẹ́ nìyẹn lẹ má bínú ẹ jẹ́ kí aganu nígbà tí n bá wà lókè ẹ já mi bọ́lẹ̀ ẹjọ ẹ má bínú ẹ já mi bọ́lẹ̀ Àkànbí Ọlọ́ba. ẹ ní sùúrù aganu nígbà tí n bá wà lókè ẹ jẹ́ mi bọ́lẹ̀ mo ti ṣe tọ́nu mọ́lẹ̀. àkàrà ògùn ẹ ní sùúrù. so wúnò ẹ kálífàtíà káfíńmọ bí mùsùlùmí ní tẹ bá fẹ́ bá yín sọ̀rọ̀ káfíńmọ bí mùsùlùmí ní ẹ kálífàtíà. so no ẹ má no mi ìṣọ́pẹ̀ mùsùlùmí ní nìyẹn kí lẹ sọ. àìlọ kamal mọ́mọ́ sahib láìpẹ́ lẹ́fẹ̀ẹ́ gbọ́ mo identify ara mi ni. so ẹ forget kí ni muslim ni. mo mọ̀ ẹ ti wá bí ní ọjọ́ bí àjẹ́.